Ọlọ́run lókè ọ̀run. I'm now on the Hill of Mercy Facebook. Ẹ̀yin tí ẹ bá lọ sí orí Ìyá Adura lè rí mi bẹ́ẹ̀ o. So mo wà lórí Hill of Mercy. So á dá fún wa ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ọlọ́run á fún wa ṣe àdúrà wa sì gbà pẹ̀lú ní orúkọ Jésù. Àní wá lásán, ìlérí Ọlọ́run á ṣẹ nínú ayé gbogbo wa ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Àní wá lásán. So mo ti wà lórí Facebook on the part of Hill of Mercy prayer ministry. Ada fún wa, thank you for coming. Adekunle, God bless you. Bá mi share program yẹn tó bá ti wọlé, bá mi share sí ti ọ̀dọ̀ Ìyá Adura, so that those people that did not know, they will know that we're on the Hill of Mercy. So you can share with them also. So Ada fún wa ní orúkọ Jésù. Please share the program as you are coming in. Share the program. That is the only way we can do this and make it carry lace. Òyìnbó Ìyá Adura yìí ṣá carry lace. So Ada fún wa ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Ẹ jẹ́ ká sọ fún ọba àwọn ọba ní àárọ̀ yìí. Ẹ jẹ́ ká sọ fún kìnìún lẹ́yà Júdà. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run tó ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ọlọ́run tó dá wa sí, Ọlọ́run tó mọ̀ wá tó mọ̀ wá. Wọ́n ní ọba àwọn Ọlọ́run tó mọ ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo ni. Wọ́n ní kìnìún lẹ́yà Júdà ni. Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run tó ní wá. Ẹ jẹ́ ká sọ fún pé bàbá mi, iṣẹ́ mi ò gbúdọ̀ di ìṣẹ́. Iṣẹ́ mi ò gbúdọ̀ di iṣẹ́ mọ́ mi lọ́wọ́. Iṣẹ́ mi ò gbúdọ̀ di iṣẹ́ mọ́ mi lọ́wọ́ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Iṣẹ́ mi ò gbúdọ̀ di ìṣẹ́ mọ́ mi lọ́wọ́. Mò ń gbàdúrà kan láàárọ̀ yìí. Bí mo ṣe ń gbàdúrà yẹn ni Ẹ̀mí mọ́ fi sí mi lọ́kàn tó sọ wípé ká má pe ìṣẹ́ ní iṣẹ́. Pé ẹ̀mí tó ń pe ìṣẹ́ ní iṣẹ́, that is iṣẹ́ tí ò gbára wọn, iṣẹ́ tí ò jẹ́ nǹkan kan. Thank you for coming, mi Màmá Fúnkẹ́. Ada fún lórúkọ Jésù. Iṣẹ́ tí ò jẹ́ iṣẹ́ téèyàn ń pè ní iṣẹ́. Mo ṣe ń sọ̀kalẹ̀ bọ̀ láti wá ṣe program. Lẹ̀mí mọ́ ń sọ fún mi pé sọ fún wọn pé kọ́ má pe ìṣẹ́ ní iṣẹ́ mọ́. Kọ́ má pe ìṣẹ́ ní iṣẹ́ mọ́. Ìyẹn ni iṣẹ́ tí ò gbára, iṣẹ́ tí ò make sense. Iṣẹ́ tó yẹ pé kò tó sanwó lé, iṣẹ́ tí ò tó repo sí mọ́tò. Ká má máa sọ pé mò ń lọ síbi iṣẹ́ mọ́. Ká máa bẹ Ọlọ́run pé kí Ọlọ́run kó jọ nínú àánú rẹ̀. Pé kó jọ, thank you, Dúpẹ́, God bless you. God bless you. Keep on sharing it. That's the only way we can that's the only way we can do this. Ká máa share ẹ̀ bẹ́ ṣe ń wọlé yẹn. Ẹ share pẹ̀lú àwọn èèyàn so that people will know. Pé ká má pe ìṣẹ́ ní iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń manage ẹjọ́. I've been there before and I know what it is. Ọ̀pọ̀lọpọ̀ wa bóyá 4 hours nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé àtijọ́ kó tó di pé àwọn alákòóbá Nàìjà, àwọn alákòóbá náà ní k'Ọlọ́run kó ṣàánú. Nígbà yẹn àwa tá máa ń ṣiṣẹ́ ní ilé, a lè ṣe 12 hours 7 days. A lè ṣe 12 hours 6 days. A lè ṣe 12 hours ni mò ń sọ yìí for 5 days. Owó wà ń bẹ. Ìgbà míì gan ò tiẹ̀ nílò wákàtí yẹn tán. Patient àti ní kó máa lọ. Ó lè jẹ́ pé bí bóyá bad weather kan ni. A ní máa lọ, má worry. A sign ní paper rẹ̀. Ìjọba tó máa jẹ tí ò ní jẹ́ ká yóò rọ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ lọ́rùn ní ìlú òyìnbó. Lórúkọ Jésù ti Násárẹ́tì, Ọlọ́run yóò ṣí nídìí. Bẹ́ẹ̀ ni o, àṣìṣe kan ló máa ṣe tán máa fi ṣí nídìí ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Mo ní ẹnikẹ́ni tí ó máa jẹ, ẹ̀dákẹ́dá tó máa joyè, tó máa fi ṣẹ́ níyín lára tí ò ní jẹ́ kẹ́ ní enough hours. Bó ni odidi nọ́ọ̀sì kò ní hours mọ́. Bóyá 4 hours, bóyá 3 hours, the most 7 hours. Wọ́n lè fún lọ́jọ́ mẹ́ta péré. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ is 12 hours. Tẹ́ pé wọ́n tún máa bẹ̀yàn gan. Àìmọye nọ́ọ̀sì tí ò níṣẹ́. Èmi counselor ni mí, so I hear it. Àìmọye àwọn tó kàwé gan nọ́ọ̀sì tí wọn ò níṣẹ́. Bẹ́ẹ̀ ni mà, tó jẹ́ pé tán bá fún wọn ní ọjọ́ méjì bá inú wọn máa dùn ni pé Ọlọ́run ó ṣe o, at least mo rí ọjọ́ méjì ṣe níbẹ̀.
there's something about the government. Àwọn kan wà tó jẹ́ pé èṣù máa ń lò wọ́n tí wọ́n máa ń níṣẹ́ ọwọ́ ènìyàn lára, tí wọ́n máa níṣẹ́ lára. Ẹni tó kàwé dàbẹ̀ ẹni tí ò kàwé, Ọlọ́run kó gbà wá. Ẹni tí ò ka nǹkan kan gan pàápàá tó ń gbìyànjú wọ́n tiẹ̀ jẹ́ kó rí tátà nínú ojú yányàn. Nísìnyí báyìí ẹlòmíì lè má ṣe ju 6 hours lọ in a day. Ẹlòmíì lè má ṣe ju 4 or 5 hours lọ in a day. Ẹjọ́ mà ẹjọ́ sà, kí ló fẹ́ fi kún? Kí ló fẹ́ fi kún? À ń láti gbógun ti agbára tó ń gbógun ti iṣẹ́ wa. À ń láti gbógun tì í. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, agbára tó ń gbógun ti iṣẹ́ mi, agbára tí òwò ló ń ṣe ni welcome Sandra, God bless you. Agbára tó ń gbógun ti iṣẹ́ mi, Olúwa Ọlọ́run alààyè bá mi gbógun tì í. Agbára tó ń gbógun ti jíjẹ mímu àwọn ìjọba yẹn ṣe rí kó tó di pé wọ́n sọ pé wọ́n wá ṣe ìjọba, wọ́n ti wà establish, wọ́n ti ní àwọn nǹkan kan, wọ́n ti ní oríṣiríṣi nǹkan tí wọ́n ti rì mọ́lẹ̀ fún ọmọ wọn, fún ọmọ wọn, ìran ọmọ wọn ò lè tòṣì láyé àti láyé ẹ̀sà. Wọ́n ti jẹ, wọ́n ti wìn lọ́rùn, ṣùgbọ́n torí pé ojú kòkòrò wọ́n tún fẹ́ wà famous. Òun náà ṣe máa ń wá, kì í ṣe pé bóyá wọ́n wá láti wá tún ìlú ṣe àbí wọ́n wá láti wá fi ayé rọ ìlú lọ́rùn. Bó ló ṣe jẹ́ pé àwọn tó ní hours tẹ́lẹ̀ ó kàn kọ́ tiẹ̀ ni, àwọn patient yẹn á kàn máa jìyà ni. O patient tó ń fún ní 12 hours tẹ́lẹ̀ tí ò tí ì tó, wọ́n ní 2 hours. Ẹ̀rín tiẹ̀ máa ń pa mí tí n bá rí schedule míì níbi iṣẹ́ mi, màá rẹ́rìn títí. Màá níta ló fẹ́ lọ ṣe léyìí 2 hours níbí, 2 hours lọ́hùn, wákàtí méjì bí wákàtí. Ẹlòmíì dẹ̀ wà tó ń ṣe bẹ́ẹ̀ kó ṣáà lè rí nǹkan kan tó máa fi sanwó lé ẹ̀, kó lè rí nǹkan kan tó máa fi gbóúnjẹ fáwọn sórí tébù fáwọn ọmọ. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, mi ì pe ìṣẹ́ ní iṣẹ́ mọ́, mi ì pe ìṣẹ́ ní iṣẹ́ mọ́. Ẹ̀mí tó ní kí n máa pe ìṣẹ́ ní iṣẹ́, lórúkọ Jésù yá fi ayé mi sílẹ̀. Lórúkọ Jésù mo dágbére fún ọ. Ìwọ ẹ̀mí tó ní kí n máa pe ìṣẹ́ ní iṣẹ́, lórúkọ Jésù yá mo dágbére fún ọ. Ẹ̀yin ìjọba ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, gbogbo agbára tó ń fi jíjẹ mímu ní ará ìlú lára, lórúkọ Jésù ti Násárẹ́tì agbára yẹn dòkú lọ́wọ́ yín. Lórúkọ Jésù agbára yẹn dòkú lọ́wọ́ wọn. Kí Ọlọ́run ọ̀gá ògo kó bá wa lọ sí ọpọlọ wọn, kó bá lọ sí okùn àyà wọn, kó rí pé àwọn mẹ̀kúnnù ni wọ́n ń pa lára. Àwọn olówó wọ̀nyẹn àwọn tó pé wọ́n ti ní ìmísí láti lẹ̀ wá, àwọn tí ó ti jogún látọ̀dọ̀ bàbá wọn, àwọn tó pé wọ́n ti rí ogún jẹ, àwọn ọmọ òyìnbó wọ̀nyí, ìyá wọn á ti ra lé láti kékeré. Òun ìyá wọn á ti ra lé, ìyá wọn lè nílé 3 4 sí ìlú tó jẹ́ pàdé gbé fọ́mọ kọ̀ọ̀kan. Wọ́n á tà báyìí, wọ́n á kó lọ́wọ́ àwọn ọmọ. Thank you for welcome princess, God bless you. I'm so scared pé how can my people know that I'm on the hill? Thank you so much. Gbogbo ẹ̀yin tẹ́ wá sí Hill of Mercy, lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, òkè àánú lẹ máa gùn. Ẹ ní gun òkè ìṣòro, ẹ ní gun òkè ìnilára, ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ọlọ́run á gbé ẹrù tiyín náà lárugẹ. Láàárọ̀ ẹ̀ mo ní à ń gbàdúrà lórí iṣẹ́. Mo ní Olúwa sọ pé kí mo ṣe ń sọ̀kalẹ̀ bọ̀ láti wá ṣe ministration. Mo ní Olúwa sọ fún mi pé kí n sọ fún àwọn èèyàn pé kán má pe ìṣẹ́ ní iṣẹ́ mọ́, kán má pe ìṣẹ́ ní iṣẹ́. The same spelling ni, but ó ní bí tó ní ìjẹ̀bá ṣe ń pè pronunciation rẹ̀ ó yàtọ̀. Ó ní kí n sọ fún yín pé ká má pe ìṣẹ́ ní iṣẹ́ mọ́. Ìyẹn ní pé managing, ìyẹn ní pé afford, ìyẹn ní pé ó kúkú sàn ju ráúráú, ẹ̀mí ó sàn ju ráúráú nínú iṣẹ́ wa, níbi jíjẹ, níbi mímu wa. Ọlọ́run gbógun ti ẹ̀mí yẹn, ẹ̀mí tó ní kó máa sọ pé ó sàn ju ráúráú. Lórúkọ Jésù mo ní Ọlọ́run gbógun tì í. Mo ń sọ nípa ìjọba, wọ́n má dìídì, wọ́n má mọ̀ọ́mọ̀ láti máa gbé ogun ti àhẹjọ dúró. Hello ma. Àtọ̀ yín dáadáa lórí ẹ̀rọ o. Mo wà ń bí, ok, ẹ dúró, ẹ jẹ́ kí n tún pè. Ẹ̀mí tó máa ń sọ, ẹ jẹ́ ń tún kí ní ìṣe. Ẹ̀mí tó máa ń sọ iṣẹ́ di òkú mọ́yàn lọ́wọ́, ẹ má bínú ẹ jọ̀ọ́. Àwọn tó wà ní Prayerline they have issue. Àwọn ẹ̀mí tó máa ń sọ iṣẹ́ di òkú, èèyàn á wá sí ìlú òyìnbó. Àánú àwọn tó wà ní ìlú òyìnbó yóò ga. Ṣé rí, mo ń gbọ́ ministration kan. Each time tí bá dẹ̀ ti gbọ́ ministration yẹn. The conference is in presentation mode. Please enter your. You are now a host. Amen. Ṣé ti ń gbọ́ mi dáadáa? Appointment nìkan o.
amen náà ni mò ń sọ mo níṣẹ́ tí ń gbọ́ mi dáadáa. Okay, that's it. Yeah, mo máa ń gbọ́ ministration kan tó dẹ̀ máa ń run mí nú gan. Àwọn tó dẹ̀ máa ń sọ ministration àwọn tó máa ń wá sí ìlú yìí ni o. Àwọn pastors tó máa ń wá sí ìlú yìí ni o. Tó máa ń wá sí ìlú yìí láti wá ṣe crusade. Tó máa láwọn wá fàdúrà ràn wá lọ́wọ́. Tó máa láwọn wá fi àdúrà ja ogun tó ṣe wa mọ́ bí tí ò járí òkè tọ̀hún. Tó láwọn wá fi àdúrà ja dànù. Tó ní àwọn ń rí ogun kan níwájú wa táwọn wá bá wa ṣẹ́. Àwọn iná ni ó tún gbé ìròyìn wa tí wọ́n tún gbé lọ sọ ní bóyá secretary wọn kan ni wọ́n sọ fún Michelle understand bóyá secretary wọn ni wọ́n sọ fún o bóyá I don't know èmi inú wọn gan ò tiẹ̀ kíá á dẹ̀ gbé microphone sẹ́nu ní gbogbo ọkùnkùn mọ̀ pé Nàìjíríà wọ́n máa omíyalé ni wọ́n ní ìdí ìgbàgbọ́ mi ì rí ìlú tó gbàdúrà tó Nàìjíríà tó rí mi ò rí so omíyalé ni wọ́n gbogbo àwọn èèyàn máa ń pọ̀ ní ìtumọ̀ yẹn kí ni mo nǹkan tí mo mí nìyẹn pé wọ́n máa ń pọ̀ níbi crusade bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ yìí náà wàá gbé microphone sẹ́ni pé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ gba visa tẹ́fẹ́ lọ sí ìlú òyìnbó ẹrú ni wọ́n máa ń ṣe ń bẹ̀ ìṣẹ́ ló ń ṣẹ́ wọn níbẹ̀ wọn ò tiẹ̀ wọn arúgbó ni wọ́n máa ń tọ́jú egbò náà lọ máa ń wẹ̀ níbẹ̀ ire yín wà lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn kẹ́ jókòó yín síbẹ̀ yẹn àánú ẹ̀ ṣe mí o gbẹ́sẹ̀ ó yá gbàdúrà àti ẹjọ́ wọn ti ń gbàdúrà lórí òkè yá àwọn ọmọ ìwọ̀n ọ̀rọ̀ náà lọ ẹ wo àwa tá a tọ́lọ́ dẹ̀ fún wa ní orí ọ̀fẹ́ tá a kọjá síbí ìwọ̀nba kọ́bọ̀kọ́bọ̀ téèyàn bá tún ní èèyàn tún kó fún wọn tán bá tún lọ kí ọlọ́run ọ̀gá àgọ́ kó tún wa ṣe ó fẹ́ gbàdúrà kó sọ fún ọlọ́run pé olúwa tún mi ṣe olúwa tún iṣẹ́ mi ṣe jẹ́ kí iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí màá máa fi ẹ máa ju ọwọ́ kí n máa mọ̀ pé wà ń bẹ́ẹ̀ jọ ṣe mọ̀ pé this program is new Hill of Mercy yìí ní ìhùnsẹ́mi so ẹ wo ẹ jẹ́ ká bí ọlọ́run olúwa tún iṣẹ́ mi ṣe olúwa jẹ́ kí iṣẹ́ mi jẹ́ ohun tí màá fi mú yan gan tọ́pọ́ tó bá dọ́dọ̀ ẹ̀ báyìí gan pàápàá wọn bẹ̀rẹ̀ ni ìròyìn rere náà mú lọ lé ní orúkọ Jésù ti Násárẹ́tì wọn ò ní máa sọ pé egbò ló ń wẹ̀ níbí wọn kúkú dákan mọ̀ bóyá nọ́ọ̀sì ni bóyá wọn kò sílẹ̀ tí wọ́n dá mọ̀ bẹ́ẹ̀ gbogbo nọ́ọ̀sì ló ń wẹ egbò kò sí gbogbo nọ́ọ̀sì ló ń kógbẹ́ tó ń kó tọ̀ kò sí nọ́ọ̀sì kankan tí ò ń kógbẹ́ tí ò ń kó dókítà gan ń kógbẹ́ ń kó tọ̀ ṣé tí patient bá bì ṣé dókítà máa wá cleaner káàkiri ó gbọ́dọ̀ kó nà kò gbọ́dọ̀ neglect patient ẹ̀ mo réyàn tó jẹ́ pé ó fẹ́ bímọ ọmọ ló ní pásítọ̀ ní ti ẹ̀yìn ni dókítà sọ pé kó gbin ìgbẹ́ ló bí pásítọ̀ ṣe bẹ̀ àbí dókítà ṣe sọ pé kó ń help ẹ̀ ìgbẹ́ ló yà sí gbogbo aṣọ dókítà yẹn kàn yan jákẹ́ẹ̀tì ẹ̀ kúrò ní lóòótọ́ ẹ̀mí lédì yẹn ti ń lọ kíákíá ló dùn ẹ̀mí ẹ̀ kò tiẹ̀ kí àkóyà so gbogbo dókítà àti iṣẹ́ ìgbín ni dókítà iṣẹ́ ìgbín ni iṣẹ́ nọ́ọ̀sì kó yé wọn àwọn tí wọ́n ọlọ́ mi lè sọ pé wọn kàwé mi lè sọ pé illiterate ló ń bá yé wọn jà because ẹni inú wọn ò ní standard 6 èmi inú wọn ò ka standard 6 ọlọ́run kàn rán lọ́wọ́ ni ọlọ́run kò gbógo fọ́lẹ̀ rẹ̀ ló dẹni tó ń sọ àwùsọtẹ́lẹ̀ tó ń sá tó ń mú tó ń ṣẹ tó wá dẹni tó ń fò kiri ìlú òyìnbó wọn bá dẹ̀ débí kàkà kí wọ́n àṣírí jẹ́ ti ọlọ́run wọ́n á lọ sọ́hùn wọ́n á lọ máa sọ irú iṣẹ́ tó ń ṣe wọ́n á sọ irú ilé tó ń gbé wọ́n á sọ pé kíṣìnì ilé ẹ̀ wọ́n á sọ pé eku ló ń jẹ níbẹ̀ wọ́n á sọ pé àyàn ló ń jẹ níbẹ̀ wọ́n á sọ pé aláṣekúdórógbó ni ọ́ wọ́n á ní atẹ́nímásùn ni ọ́ wọ́n á ní ọba atẹ́nímásùn tó bá ti ń ṣe ti iṣẹ́ kan bọ́ sí kejì ló ń ṣe o ò ní ìsinmi wọn ò ní ìsinmi ní Nàìjíríà ní Amẹ́ríkà o ní ìlú òyìnbó o ṣe ni wọ́n ń sá kiri mo fẹ́ kẹ́ gbàdúrà láàárọ̀ yìí òní là ń gbàdúrà fún iṣẹ́ wa pé olúwa má jẹ́ kí iṣẹ́ mi ó di iṣẹ́ olúwa sọ iṣẹ́ mi di iṣẹ́ tó máa wà proud of iṣẹ́ tó yẹ pé màá máa fi yan gan olúwa ìwọ ni kí ọlọ́run ó ṣe fún mi iṣẹ́ tí àwọn ọmọ mi òṣèré mi ń gbàlejò ibùn àwọn ọmọ ìyá mi kan wà lórí náà mo sọ fún wọn bí ọmọ ẹ̀ gba visa lọ́la kó ló ń bọ̀ lamẹ́ríkà kò lè dé sọ́dọ̀ mi ọlọ́run ọba I just don't like it because when they come wọ́n á behave bẹ́ni pé wọ́n á behave bẹ́ni pé wọ́n nice sí ẹ so understand but ìwọ kúrò létán gbogbo nǹkan tó ṣe tó tílé ẹ̀ fi ń jó gbogbo ẹ̀ náà máa sọ ní láàrin ẹbí òun náà máa sọ ní Nàìjíríà ìwọ ò dẹ̀ ní mọ̀ nǹkan kan
ṣe understand. So mi ò ń gbà èèyàn kankan láti mo ti kọ́gbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ wọ̀nyẹn ó ń bí èmi nínú ó dẹ̀ ń bí Ọlọ́run nínú. Bíbélì sọ pé ó ní the small shall become big. That is what the Bible say. Olúwa sọ pé nǹkan kékeré pé yóò di ńlá. Kí ló dé tí wọn ò fi ṣe sùúrù pẹ̀lú Ọlọ́run? Kí ló dé? Ṣé wọ́n rò pé mímọ̀ ṣe wọn ni? Ṣé wọ́n rò pé mímọ̀ ṣe wọn ni? Ẹ ju àdúrà ẹ sọ fọ́lọ́run pé Olúwa agbára tó ń yẹ̀yẹ́ mi nídìí jíjẹ mímu mi lórúkọ Jésù, Olúwa gba agbára lọ́wọ́ wọn. Ò ṣàjàlè ò lọ ṣe yahoo. Ọ̀pọ̀lọpọ̀ ló wá ṣe yahoo ní ìlú yìí tí wọ́n tì wọ́n mọ́lé. Tí wọ́n bá dẹ̀ tì wọ́n mọ́lé bíi tán wọ́n sọ wọ́n sí Nàìjíríà gbàgà nìyẹn. Ó di pé wọn ò rí wọn ò lè ra Amẹ́ríkà wá mọ́. Ṣùgbọ́n tó yẹ pé ìwọ̀nba tó ní òun ṣe olóòótọ́ nídìí rẹ̀ ó lè wà ní ìlú yìí for years. Ọdún tó bá wọn lò lè lò nílùú yìí kò sọ́lọ́pàá kankan tí ó wà máa kanlẹ̀kùn rẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá lọ gbé sàrà rẹ̀ kọjá mọ́ṣáláṣí torí pé òun fẹ́ tara ìlú lọ́rùn kán bá lè mọ̀ pé owó wà lọ́wọ́ ẹ̀, kán bá lè pé mọ̀ pé Rolls Royce ló ń gùn, kán bá nà pé Lexus upon Lexus ló ń gùn. Tó bá lọ ṣe mistake pẹ́rẹ́ wọn náà ni ó tún gbé síta pé ó ti wà lọ́gbà ẹ̀wọ̀n. Torí náà sọ fún Ọlọ́run láàárọ̀ yìí, Olúwa mí sí iṣẹ́ ọwọ́ mi. Olúwa má jẹ́ kí iṣẹ́ mi ó di òkú. Olúwa mí sí iṣẹ́ ọwọ́ mi. Olúwa fún mi ní iṣẹ́ ọmọ, iṣẹ́ àlùbáríkà. Ó ṣeun jàre ọmọ mi, thank you so much. Iṣẹ́ ọmọ, iṣẹ́ àlùbáríkà ó ní kí wọ́n Ọlọ́run fún mi. Iṣẹ́ tó máa ṣe mú yangàn. Tó bá jẹ́ pé store ló ní káwọn èèyàn wọ ọbẹ̀ kan mọ̀ pé akí ajé kú jókòó. Ohunkóhun tí o bá ń ṣe ní kí Ọlọ́run ó mú sí. Kì í ṣe pé kán sọ pé kí ni àwọn yéreyére kí ni olórin kan ló kọrin yẹn bóyá Ìbàdàn bóyá Ọ̀yọ́ ni èmi lè tó kọ́ nínú ẹ̀. Ilé yín náà nu ṣe ilé yín náà nu ilé àtẹ̀rẹ̀bọ̀ tó ń dẹ́tù ilé èkúté ṣe ilé yín náà nu ilé yín náà nu iṣẹ́ yín náà nu ilé àtẹ̀rẹ̀bọ̀ bí ilé èkúté iṣẹ́ yín náà ni. Bọ́ àwọn tó lọ ń kọrin irú ẹ̀ bá ọ ní Nàìjíríà tí wọ́n sọ pé ó ti lọ for years. They don't know what you are doing. The government have changed. Kò dàbí ìgbà tí èmi ṣẹ̀ṣẹ̀ dé ìlú yìí. Kò dàbí ìgbà tí àwọn kan ti ṣẹ̀ṣẹ̀ dé táwọn ṣẹ́ẹ̀rì ẹni tó bá wà ní ìlú yìí tó bá ní 80 hours in a week tó bá ní 40 hours in a week kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwọn tó jẹ́ nọ́ọ̀sìsì níbí wọ́n á mọ̀ pé nǹkan tí mò ń sọ pé òótọ́ ni. Àwọn tó ń ṣiṣẹ́ ní school wọn ò ríṣẹ́ ṣe understand. Àwọn tó every job nísìnyí oníkálukú wọ́n ta sí business lóníkálukú fi ń gbéra ń sìn. Business ni ìwọ tó bá mọ̀ kàn tà lórí Facebook lọ máa tà á kò sí nǹkan kan tó fi ṣèyàn. Ọjọ́ iṣẹ́ ní ṣọ́ọ̀ṣì wa Ọlọ́run kó ṣàánú tí má ti mo rí màmá kan every time tí má ti rí màmá yẹn Ghana ni bóyá bò I don't know but màmá yẹn máa gbé pop-off ó máa gbé meat pie ó máa gbé àwọn chicken ó máa gbé sẹ́yìn mọ́tò. So tí ṣọ́ọ̀ṣì bá ti ń jáde àwọn èèyàn á ra oúnjẹ lọ́wọ́ ẹ̀. Ẹlòmíì inú wọn tún máa ń ta súyà ó máa ń ta gbogbo nǹkan báwọn èèyàn máa ti jollof rice wọ́n á ti ṣe sẹ́yìn mọ́tò. Tí ṣọ́ọ̀ṣì bá ti ń jáde báyìí mo ṣàmọ̀ pé ó kéré jù ẹnìyàn á mú 200 lọlé. Okay, because one plate of jollof rice I think is I don't know if it is $15 because ó dà pé mo ti rà á ń gbà kan rí I think it's bóyá $15 or $10. Àwọn súyà bíi goat meat bíi mélòó kan kónkóló báyìí wọ́n á kó sínú ké kónkóló ṣóńṣóló báyìí wọ́n á pè ní $10. So téèyàn mẹ́wàá bá rà á that is $100. Am I communicating? So business ni àwọn èèyàn náà níṣẹ́ míì tó ń ṣe I don't know but business làwọn èèyàn ń ta sí. Ní Amẹ́ríkà ìtàn fi ń gbéra báyìí business ni. Torí náà mo gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹni ní mind láti ṣe business tí iṣẹ́ yín ò ní fi di ìṣẹ́ tẹ́ ẹni máa pe iṣẹ́ punch in and punch out tẹ́ ẹni máa pe ìṣẹ́ ní iṣẹ́ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ọlọ́run yóò fún yín ní ìmọ̀ yóò fún yín ní òye yóò fún yín ní ọgbọ́n yóò fún everything you distancing cell ní irú fìlà tí mo dé ìbáyìí tó bá ti gbé lọ sí agbo yín agbo Nàìjíríà fẹnu bà nǹkan jẹ́ tí àwọn Chinese bá gbé nǹkan sórí page wọn sórí Facebook wọ́n á máa order ṣùgbọ́n tí Nàìjíríà ẹgbẹ́ wọn bá gbé síbẹ̀ wọn ò tiẹ̀ ní patronize wọn ò tiẹ̀ ní béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ń tà. Ìgbà tí Chinese ó bá send nǹkan sí ẹ nǹkan tó máa send sí ẹ with an insult òní ni Chinese máa fi ń send nǹkan síyàn no instructions nothing wọ́n á gbé sínú inú plastic ìdélé wọ́n á kàn rápẹ̀ sí kíní wọ́n
á jù síyàn kábíyèsí fi wọ́n pé nàìjíríà ẹgbẹ́ ẹ̀ ni á pọ́n ilé á kan dáadáa á ṣe á níìtì á tún rọra fi káàdì ẹ̀ síbẹ̀ ẹ wo you need to patronize one another. Ní ìlú òyìnbó kò sí iṣẹ́, ẹ má jẹ́ ń tàn yín, kò sí iṣẹ́ rárá àti rárá ni. Ọlọ́run ló ràn yàn lọ́wọ́ ní ìlú yìí. Ọlọ́run ni. Ẹlòmíì iṣẹ́ cleaner ni, ẹlòmíì máa lọ ṣiṣẹ́ cleaner, ó máa lọ sílé ó máa lọ sílé lọ ṣiṣẹ́ cleaner, ó máa lọ clean ilé àwọn èèyàn, ó máa gba contract ẹ̀, ó dẹ̀ máa fún àwọn èèyàn níṣẹ́, ó lè kọ sínú ayé ẹ̀ pé ó lè kọ sára mọ́tò ẹ̀ pé deep cleaning of the houses. Á gba àwọn ọmọ kókó yẹn síra, á fún wọn ní káàdì. So àwọn ìyá wọn yẹn, àwọn ìyá òyìnbó tó wó wà lọ́wọ́ wọn, tí burúkú owó wà lọ́wọ́ wọn yẹn, wọ́n máa ń mú kéèyàn bá wọn. Mo kàn fún yín ní idea ni, because I don't like any pastor to come to America here and go to Nigeria and begin to talk about the people be talking about the Nigerian citizen living in America, living in Europe, living in Canada. Kó máa sọ fún wọn pé arúgbó ni wọ́n ń tọ́jú, iṣẹ́ gbéyàgbéyà ni wọ́n ń ṣe, iṣẹ́ ló ń ṣẹ́ wọn níbẹ̀. Àwọn yìí ló dẹ̀ máa gbé ẹ kiri, àwọn yìí ló máa lọ ṣe shopping fún ìyàwó ẹ̀ tó wà Nàìjíríà, àwọn yìí náà ló máa kówó sí ẹ lápò, àwọn yìí náà máa tówó jọ tí wọ́n máa fi send kí lẹ máa ń pe kínní first class, tó máa ra first class fún yín lẹ́bàdọ́hùn tó kàkà kẹ́ni kó máa fàdúrà ràn wá lọ́wọ́, lẹ́wàá máa sọ pé iṣẹ́ ìdọ̀tí là ń ṣe níbí, ilé eku là ń gbé. Òun ni Ọlọ́run ti sọ fún mi lẹ́ẹ̀kan, mo ṣe ń sọ̀kalẹ̀ pé ẹ sọ fún àwọn ènìyàn wọn ní 2020 pé iṣẹ́ ẹ̀ ní pé iṣẹ́ ní iṣẹ́ mọ́, lórúkọ Jésù yóò ní yẹ̀yẹ́ yín mọ́ níbi tẹ́ ti ẹlòmíì ò lè sọ, kò lè bọ́ọ̀dì náà pé iṣẹ́ security lòun ṣe. Tó bá sọ pé security ni wọ́n wà lọ sọ wọ́n níṣẹ́ ọlọ́dẹ mà ló ń ṣe. Ẹnu wa yìí, ẹnu Nàìjíríà, a má ba mouth gbogbo nǹkan ni. Tó bá dẹ̀ jẹ́ pé oúnjẹ ló ń tà á ní iṣẹ́ olópò ló ń ṣe. A tún bàjẹ́, kò ní sọ pé ó ní restaurant, kò ní sọ pé classic ni, kò ní sọ pé a ní iṣẹ́ olópò ló máa ń ṣe. A ní tó bá rí gbogbo inú ilé ẹ̀ ló ń rùn tó ń sun yọ̀bọ̀ níbi tó ti ń dáná nínú ibi stóòfù tó ń lóun gba iṣẹ́ olópò ló máa ń ṣe. Àwọn ìwọ náà tún pè ní wọ́n tún ṣe olópò nílùú òyìnbó. Wọ́n ṣe olópò àwọn tó bá fẹ́ ṣe patí kan kó dà jollof rice, kan dà gbá kan kó dẹ̀ mọ́ pé iṣẹ́ olópò kò easy. Màmá kan ṣe mọ́ínmọ́ín fún mi nígbà tá a ṣe kí náà ti ń pè é, tá a ṣe kí ní program wa ní Maryland. Bẹ́ẹ̀ ni màmá yẹn mo lọ gbé mọ́mọ́ yìí lọ́dọ̀ ẹ̀. Oh my God, ṣé ní ara ẹ̀ ṣé ní no mo ṣe fún ṣọ́ọ̀ṣì kan ni, kì í ṣe tọ̀dọ̀ wa. Ṣọ́ọ̀ṣì kan ni mo order ẹ̀ fún, mo fún wọn as a gift. Mo lọ bá wọn, mo kàn fún wọn as a gift torí wọ́n ṣe nǹkan, wọ́n dẹ̀ invite mi, so mo ṣe mọ̀. Kí ni mo fẹ́ sọ gbà tí mo lọ gbé mọ́mọ́ yìí, màmá yìí ó ń sun yọ̀bọ̀ ni. Àánú ẹ̀ ṣe mí, bó báyìí bó ṣe múra bí mo bá sùn àánú ẹ̀ ṣe mí gan. Mo wá ń wò, mo wá ń mirí pé ìwọ Ọlọ́run. Màmá yẹn wá sọ pé òun máa tó rìtáyà nídìí iṣẹ́ yìí, bóun ti sọ fáwọn ọmọ Nàìjíríà pé kán lọ jára mọ́ṣẹ́, bóun máa ṣe ráyé bẹ́ẹ̀ yẹn. Tó bá ṣe yẹn tán, tó bá so oúnjẹ fáwọn èèyàn tán, tó bá tún di òru, á tún gbé báàgì, á tún lọ ṣiṣẹ́ 8 hours kan lóru. Ẹ wo, mo fìyọ́nà Ọlọ́run bẹ̀yìn. Ọlọ́run á pín iṣẹ́ yín lé, Ọlọ́run á pín iṣẹ́ yín lé. Ìdáwọ́lé yín lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun kò ní di ìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Ẹ̀dákẹ́dá tó bá wà Nàìjíríà tó ń fẹnu bọlẹ̀ pé iṣẹ́ ẹrú lòun ṣe, tó bá fún ní owó lórúkọ Jésù ti Násárẹ́tì, kò ní mọ nǹkan tó ti ṣòwò ọ̀hún. Àṣẹ Elédùmarè ni, kò ní mọ nǹkan tó ti ṣe, because we suffered a lot. 4 hours, 2 hours, 3 hours. Àwọn tá à ń ṣiṣẹ́ agency tẹ́lẹ̀ tó jẹ́ pé 12 hours lọ́nà 5. Tó bá máa fi kówó wọlé báyìí in 2 weeks wá ti máa make 1k, wá ti máa make 2,000, wá ti máa, ó depend. But these days there's nothing like that no more. So kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́, iṣẹ́ ò jẹ́ gírí mọ́ bó ṣe yẹ kó jẹ́. So àwọn èèyàn wá kóra wọn wá síbi, wọ́n wá gbowó yín. Ẹ̀yin tẹ́ pé mi mọ̀, I don't know what you, ẹ̀mí náà jẹ́ àmọ́ ti wà ń bẹ̀rẹ̀, so I will not say that. I refuse to be like a Paul on that area. Brother Paul, what Paul been through, what happened to Paul want to, when he see other people that doing what he used to do, he agbógun mọ́ wọn gan. Brother Paul ó máa persecute àwọn èèyàn, ṣe understand? Ó máa ń gbá àwọn èèyàn sẹ́wọ̀n, ó máa ń lù wọ́n, àwọn Kìrìsìtẹ́nì á máa ṣe. Tó bá ti rí èèyàn tó ń ṣe bẹ́ẹ̀, inú á máa bí. So èmi náà mi fẹ́ hùwà bí Paul láàrin yẹn. Èmi náà ti go through that.
àwọn èèyàn ti gbá mi dáadáa, àwọn pastor so called pastor láti Nàìjíríà àwọn yìí wọ́n ti gbá mi dáadáa. Àwọn ni ó rí pé ìyá ẹ̀ ló ń ṣe ọ́, àwọn ni ó rí ọ pé bàbá ẹ̀ ló ń ṣe ẹ́, àwọn ló máa sọ kó má ṣáà sọ fún ọ pé oníṣẹ́ ni wàhálà dé, àbí kó sọ fún ọ pé oníṣẹ́ kan yọ ẹlẹ́nu níbi iṣẹ́ ni wàhálà dé, àbí kó sọ pé òun wọ ọmọ, àbí kó sọ pé òun wọkọ, àbí kó sọ pé ilé ọkọ ń gbóná díẹ̀. Ó ti dìjẹ́ fún wọn, ó ti dìjẹ́ fún wọn straight nìyẹn. Ẹ jẹ́ gbàdúrà láàárọ̀ yìí, ẹ jẹ́ sọ fún ọba àwọn ọba pé ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, iṣẹ́ mi kò ní di ìṣẹ́ mọ́ mi lọ́wọ́. Mo kọ̀ láti máa pe ìṣẹ́ ní iṣẹ́. Ọlọ́run pààrọ̀ iṣẹ́ mi, iṣẹ́ tí mo ṣe yóò tẹ́ mi lọ́rùn. Olúwa pààrọ̀ ẹ̀, Olúwa pààrọ̀ ẹ̀, Jehovah pààrọ̀ ẹ̀, ọba àwọn ọba pààrọ̀ ẹ̀, Olúwa pààrọ̀ ẹ̀, Olúwa pààrọ̀ ẹ̀. Tó bá ní iṣẹ́ tó ń ṣe tí ò tẹ́ ẹ lọ́rùn, ní kí Ọlọ́run ó pààrọ̀ ẹ̀. Tó bá jẹ́ pé business lọ́lọ́run fi ṣe ẹ ní ọpọlọ, ní kí Ọlọ́run fún ẹ ní ìmọ̀. Ọlọ́run tó tẹ̀lé Pétérù tó sọ iṣẹ́ rẹ̀ di ńlá, àtọjọ́ tí Pétérù ti ń pẹja, wọn kọ síbẹ̀ pé àwọn rẹ̀ ya, ẹja wọnú àwọn rẹ̀ débi pé àwọn rẹ̀ ya tó fi ń pe àwọn èèyàn pé kán máa bá àwọn máa kẹ́rù. Kò irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí, ṣùgbọ́n nígbà tí ọba àwọn bá dá sí, nígbà tí kìnìún lẹ́yà Júdà dá sí, ẹ̀sà àwọn rẹ̀ bẹ̀ sí ya, ó ń pe àwọn èèyàn, wọ́n ní ẹja ńlá, wọ́n ní ó bẹ̀ sí kó àkópọ̀ ẹja. Lórúkọ Jésù tí wọ́n ṣe gbogbo ẹ̀ tẹ̀ ṣe business yóò ní dójú tì yín. Lórúkọ Jésù business yóò ní dójú tì yín. Ẹ wọ ṣọ́ọ̀bù yín bá ẹ rẹ́rìn ni. Lórúkọ Jésù àwọn èèyàn máa lọ sọ kiri pé business ẹ̀ ṣọ́ọ̀bù yẹn máa kún o. Business ẹ̀ kún, ọjà ẹ̀ kún fọ́jà máa kò kí ló ń wá lọ́sọ́dọ̀ àyà Sákírà ó rira ń bẹ̀. Bíṣọ́ọ̀bù màmá yẹn kún, kò sí nǹkan tí ò ní. Lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù. Ẹ ní iṣẹ́ yóò ní dójú tì yín. Iṣẹ́ yóò ní bàjẹ́. Sàtánì ò ní baṣẹ́ ọwọ́ yín jẹ́. Rí bí Sàtánì ṣe baṣẹ́ jẹ́. Ó ba nǹkan tọ́lọ́run ṣe, ó bàjẹ́. Ó ba àwọn ọmọ tọ́lọ́run, àwọn èèyàn tọ́lọ́run dá. Sàtánì kó sí wọn nínú kó máa ṣèṣekúṣe bíi jìgá. Ó dẹ̀ Ọlọ́run wipe gbogbo nǹkan off pátápátá ni Ọlọ́run, gbogbo ẹ̀ lọ́lọ́run wipe off. Ó wá kó èèyàn ìdílé kan péré tó jẹ́ ìdílé Noah. Nípasẹ̀ Noah la ṣe ní gbogbo wa láti ti dìde yìí. Nípasẹ̀ Noah ní gbogbo wa láti ti kúnlé ayé. Ọlọ́run wá lóhùn ò ní fìbínú, lóhùn ò ní fi payé rẹ mọ́. Lórúkọ Jésù Sàtánì, Ọlọ́run ò ní fàyè gba Sàtánì lórí iṣẹ́ rẹ. Olúwa ò ní fàyè gba Sàtánì, wọn ò ní lọ máa fi iṣẹ́ rẹ ṣe yẹ̀yẹ́ l'Amẹ́ríkà, wọn ní Nàìjíríà, wọn ò ní lọ máa fi èmi ò ń gbàlejò rárá àtọ́, because mi ò ráyè tẹ́ anybody. Torí wọ́n máa sọ kò ń gbélé, ẹ ti ń lọ ni, ìgbà míì gan lè má wẹ̀ for 2 days. O lè má ráyè wẹ̀ for 2 days, tó jẹ́ pé kínú bathroom ló ti máa nu abíyá, tó máa fi máa pààrọ̀ aṣọ. Ẹlòmíì lẹ́yìn mọ́tò rẹ̀ tó wẹ̀ wà ń bẹ̀, ọṣẹ wà ń bẹ̀, kànkàn wà ń bẹ̀, ọṣẹ wà ń bẹ̀, kànkàn wà ń bẹ̀, powder wà ń bẹ̀, gbogbo nǹkan tó ní ìdí àti aṣọ tó máa fi pààrọ̀ àti gbogbo ẹ̀ àti bíbélì àti gbogbo ẹ̀ ó wà lẹ́yìn mọ́tò rẹ̀. Tó bá ti ń kó lọ́dọ̀ patient kan tí àjàgà tó wáyé pé iṣẹ́ alẹ́ ló ń ṣe, tí patient bá ti sùn yóò ti wo bí yóò sáré wọnú bathroom patient, yóò sáré wẹ̀, yóò sáré fi lọ́fíńdà síra, yóò sáré pààrọ̀ aṣọ ẹ̀, yóò sáré ṣe powder. From there ó ti lọ sí ibi iṣẹ́ mi. Èèyàn kan wà gbẹnu gọ̀ǹgọ̀ yóò wá sẹnu bẹ́ẹ̀ ni ajá mi ló pa, ìgbẹ́ná ló ń kó lọ́hùn. Iṣẹ́ ìdọ̀tí ni iṣẹ́ nurse. Láyé àtijọ́ ní Nàìjíríà kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ nurse. Nurse ò ti ẹ̀rọ kọ́ fẹ́ ní Nàìjíríà, èmi ò wá mọ̀ sí yín o. Ṣùgbọ́n ní láyé nígbà tẹ́mi ń dàgbà, nobody want to be, wọ́n bá ní pé ó fẹ́ lọ ṣe nurse, wọ́n á ní iṣẹ́ kí ló fẹ́ lọ ṣe. Wọ́n ń lọ́kọ, wọ́n máa ń dó wọn kiri ni, Ọlọ́run dáríjì mí. Wọ́n ń lọ́kọ rárá, wọ́n máa bímọ káàkiri ni. Wọ́n ò réyàn gbé wọn sílé nígbà yẹn. Wọ́n rí gẹ́gẹ́ bí iṣẹ́ aṣẹ́wó, wọ́n rí gẹ́gẹ́ bí iṣẹ́ ìdọ̀tí, wọ́n rí gẹ́gẹ́ kó lọ fọwọ́ kó gbẹ́ kó ló tún bọ̀ nínú ilé láti wá bá mi ṣe oúnjẹ fọkọ rárá o. Wọ́n gbà kan fẹ́ tíṣà, wọ́n gbà kan fẹ́ business woman, wọ́n gbà kan fẹ́ tó ṣiṣẹ́ ní bank, wọ́n gbà kan fẹ́ tó ṣiṣẹ́ ní insurance company. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé nọ́ọ̀sì wọn, àìmọye àwọn àǹtí tí mo fi lẹ̀ sí Nàìjíríà tí wọn ò lọ́kọ, tó jẹ́ pé nọ́ọ̀sì dẹ̀ ni wọ́n, tí ẹ pé wọn ò lọ́kọ. Ilé tó bá tún jàjà rọ́kọ ń bẹ̀ gan-an pàápàá, kàkà kó má tún wá bímọ. Wọ́n á ní gbogbo dókítà ló ń bá a ṣe pọ̀, òun ni òjò bímọ, òun ni òjò ṣe kinní kan. So iṣẹ́ ẹ̀gbin òun ni iṣẹ́ nọ́ọ̀sì. Ìlú òyìnbó ni iṣẹ́ nọ́ọ̀sì ti níyì, ìlú òyìnbó ni iṣẹ́ nọ́ọ̀sì ti níyì. Bẹ́ẹ̀ ni mà. So iṣẹ́ ẹ̀gbin ni iṣẹ́ nọ́ọ̀sì. Gbogbo ẹ̀yin pásítọ̀, bóyá mi lè sọ pé ẹ kàwé àbí mi lè sọ pé ẹ lọ́gbọ́n díẹ̀ lórí ni o. I don't know what it is. Iṣẹ́ ẹ̀gbin òun ni iṣẹ́ anything medical, iṣẹ́ ẹ̀gbin ni.
iṣẹ́ ẹ̀gbin ni. Ẹlòmíì báyìí tó bá dọ̀dọ̀ dókítà tó fẹ́ la inú ẹ̀ pé kí dókítà fi nǹkan kó wá hàn á dẹ̀ bì sí ara dókítà yẹn. Ṣé dókítà yẹn ṣá wá sọ pé òun ò ṣiṣẹ́ mọ́? Iṣẹ́ ẹ̀gbin ni, iṣẹ́ ẹ̀gbin ni. Ẹlòmíì ojú ihò imú rẹ̀ á máa rùn bígbà tó bá ní wọ́n pé eku asín ó kú sínú imú ẹ̀. Pásítọ̀ dókítà á ní kó gbé imú ẹ̀ pé kó ń wò báyìí gbogbo òórùn yẹn ṣé dókítà yẹn á ṣe bẹ́lẹ̀ ni dókítà yẹn á gbà mọ́ra ni. Iṣẹ́ ẹ̀gbin ni, iṣẹ́ ẹ̀gbin ni, iṣẹ́ medical. So gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ máa ń wá síbí tẹ́ máa ń gbógun ti ṣe àwọn ènìyàn tẹ́ lọ́ fi ẹnu yín baṣẹ́ wọn jẹ́ lórúkọ Jésù ti Násárẹ́tì owó tó bá fún yín ẹ̀ ní mọ̀ọ́kọ́ tẹ́ fi ṣe. Àṣẹ Elédùmarè ni ẹ̀ ní mọ̀ọ́kọ́ tẹ́ fowó yẹn ṣe because they work so hard. Àti pé gan kò tiẹ̀ wá síṣẹ́ mọ́, ẹ má jẹ́ ń tàn yín, kò sí iṣẹ́ mọ́. Ẹni tó bá ní iṣẹ́ báyìí lórúkọ Ọlọ́run amógun kó di iṣẹ́ ẹ̀ mú, iṣẹ́ yẹn ò ní dàrú mọ́ yín lọ́wọ́. Ẹni tó bá dẹ̀ máa gbógun tì yín níbi iṣẹ́ lórúkọ Jésù Ọlọ́run yóò gbógun tì. Àṣẹ Elédùmarè ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní hours, gbogbo ẹ̀yin nurse tẹ́ ẹ̀ ní hours, gbogbo àmọye pharmacist tí ò níṣẹ́, I'm telling you, lọ́wọ́ bọ́n ṣe ń graduate, lọ́wọ́ wọn tó bá ẹ̀yin tẹ́ máa àwọn Ọlọ́run tó fún wa àwa tá ní orí ọ̀fẹ́ tí ọmọ wa ń graduate tá máa ń lọ sí graduation àwọn ọmọ wa, mi sọ pé bọ́ọ̀rẹ́ lọ, àwọn ọmọ ti wa, àwọn ọmọ wa tó ń ṣe graduation, ẹ lọ wò wọ́n, ẹ lọ wò àwọn tó ní medical doctor, pharmacists, nurses, wọ́n lọ ṣùrù bí omi. Iṣẹ́ kan tó lè rí iṣẹ́, àìmọye lọ́ọ̀yà tó ń fi tó ń sùn tó ń jí lábẹ́ ìyá ẹ̀ jẹ́ pé kò tí ì rí kéèsì ẹyọ kan báyìí gbà. Kò síṣẹ́ mọ́ bí iṣẹ́ ṣe máa ń wà. Ọlọ́run dẹ̀ ti sọ pé nígbà tí àkókò bá máa dé pé gbogbo nǹkan yóò máa palẹ̀ mọ́ díẹ̀díẹ̀. Àwọn nǹkan tó máa ṣe wọ̀tìwọ̀tì tẹ́lẹ̀ á máa palẹ̀ mọ́ díẹ̀díẹ̀ torí àkókò ẹ̀rùn ti ń dé. Mo gbàdúrà ní orúkọ Jésù ẹ̀ ní mọ́ sí ìnira, lórúkọ Jésù ẹ̀ ní gbogbo tó bá dáwọ́lé báyìí ni ó máa já sí, ayọ̀ ló máa já sí, owó ló máa já sí, ọlá ló máa já sí. Ẹ̀ ní mọ́ sí ìnira, àti san mọ́gẹ́jì yín ẹ̀ ní mọ́ sí ìnira, àti sanwó ilé yín ẹ̀ ní mọ́ sí ìnira, àti sanwó ilé ìwé àwọn ọmọ yín ẹ̀ ní mọ́ sí ìnira. Ní ìlú yìí honestly àwọn ọmọ máa ń jẹ gbèsè, wọ́n máa ń jẹ gbèsè lọ ilé ìwé ni, wọ́n fi àwọn ọmọ yẹn wọ́n fi wọ́n ṣòwò ni. Àwọn olówó ìlú yìí wọ́n máa ń fọmọ yunifásitì wọ́n fi wọ́n ṣòwò, báǹkì fi wọ́n ṣòwò ni. I'm telling you, wọ́n á yá wọn lówó pé kán fi lọ léèwé, wọn ò tí ì ní parí léèwé báyìí wọ́n á ti kí wọ́n bá àkáǹtì wọn á ti máa fàyọ. Kò sí pé ẹ máa mú wá díẹ̀díẹ̀, wọ́n máa wọnú àkáǹtì wọn ni, wọ́n máa yọ owó yẹn bẹ́ẹ̀ ni. Haven't them finished? Wọ́n ti parí o, kán tí a ṣe pé wọ́n gbọ́ pé security wọ́n ti ń gbaṣẹ́ kan báyìí. Wọ́n so ìgbèsè táwọn ọmọ míì jẹ báyìí, Obama ṣẹ̀ṣẹ̀ sanwó gbèsè tiẹ̀ bóyá lẹ́nu ṣe tó kó fẹ́ kúrò yẹn, ó ṣẹ̀ṣẹ̀ parí student loan yẹn ni. Wọ́n máa ń jẹ gbèsè lọ sí iléèwé ni. Nàìjíríà ẹ̀ ń jẹ gbèsè lọ iléèwé, ẹ̀ ń jẹ gbèsè. Báǹkì wo ló ń yá yín lówó lọ sí iléèwé? Tẹ́ bá lẹ fẹ́ lọ sí iléèwé ẹ sọ báǹkì tó yá yín lówó kí n lọ bẹ̀ kí n lọ yá owó. Bíbá yìí wọ́n ya yín lówó kẹ́ lọ léèwé, sọgbà tó bá dẹ̀ lọ léèwé tán àti rí iṣẹ́ tó cover owó tán fi lọ léèwé yẹn. It takes the grace of God. It's only the grace of God. Ṣóyé yín, so lórúkọ Jésù iṣẹ́ yín ò ní dòkú mọ́ yín lọ́wọ́. Agbára tó bá lóun ó tọ́ lé iṣẹ́ yín di dàkúdà mọ́ yín lọ́wọ́, Ọlọ́run yóò sọ agbára yẹn dòfo. Ẹ̀yin màmá tí ọmọ yín jẹ́ nọ́ọ̀sì tó ríṣẹ́ ṣe, ẹ máa fàdúrà ránṣẹ́ wọn lọ́wọ́. Iṣẹ́ yẹn ò gbúdọ̀ bọ́ mọ́ mi torí tíṣẹ́ yẹn bá lọ bọ́ àti rí míì ìṣòro ni torí àìmọye láìnì tó tò sílẹ̀. Iṣẹ́ yẹn ò gbúdọ̀ bọ́ mọ́ wọn lọ́wọ́. Every career tí àwọn ọmọ wa bá ń ṣe Ọlọ́run yóò mí sí ní orúkọ Jésù Kristo Olúwa wa. Àmín lórúkọ Jésù. Over to you, ma. Ọlọ́run yóò mí sí ní orúkọ Jésù ti Násárẹ́tì. Gbogbo yín pátápátá ẹ máa ṣoríire, ẹ ní ṣàṣedànù, ọkàn yín á balẹ̀, ẹ rí ṣẹ́ṣe, ẹ̀rọ jẹ ẹ̀rí mu, ẹ̀rí náà ẹ̀rí lò. Gbogbo àwọn tó ń ṣe 2 hours gbogbo àwọn tó ń bá agency ṣiṣẹ́ nísìn 2 hours ní 3 hours ń bí 4 hours ń bí the most tó bá rí ibi tó ti máa ṣe wákàtí 8 kó gbèdì fún Ọlọ́run pé Olúwa ó ṣe. Bàbá ní mọ́dún mákàtí 8 ṣe ní èdè kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, both nurses and everywhere. Ṣé understand? So ẹ̀yin tí wá tẹ́ wá Nàìjíríà tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́, Ọlọ́run á fàdúrà ràn yín lọ́wọ́ lórúkọ Jésù ti Násárẹ́tì. Ẹ̀yin tẹ́ wà ní ṣe tẹ́ wà Nàìjíríà tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́, tẹ́ fàdúrà la ọ̀nà fún wa níbí, Ọlọ́run á lànà fẹ́yìn náà ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ojú òní tì yín, ẹ rí ṣe, ọkàn yín á balẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Sọ fún Ọlọ́run kí ló fẹ́ kí Ọlọ́run ṣe fún ẹ. Ètò àdúrà wa tí ó kú.
kí ló fẹ́ kí ọlọ́run ṣe fún ẹ? Bẹ̀ sí sọ fún ọlọ́run. Gbogbo ẹ̀ ń tẹ́ wà ní Facebook, ẹ bẹ̀ sí sọ fún ọlọ́run, what do you want God to do for you? Ọ̀rọ̀ ni mo sọ sílẹ̀ yìí. Bẹ̀ sí bá ọlọ́run sọ̀rọ̀ pé olúwa nǹkan báyìí ni mò ń fẹ́, nǹkan báyìí ni mò ń fẹ́, nǹkan báyìí ni mò ń fẹ́. Olúwa nínú ọdún mi gbọ́dọ̀ ṣiṣẹ́, ebi ò gbọ́dọ̀ pa mí lọ́dún yìí. Tó bá ṣiṣẹ́ bó ló ṣe fẹ́ sanwó ilé. Owó ilé 1 bedroom ní Amẹ́ríkà yìí is almost $900 and something. 2 bedroom ní Maryland is 1800. 1875 lèèyàn kan ṣẹ̀ṣẹ̀ gbà lójú mi. 2 bedroom 1875, that is $1,875 in a month. Kì í ṣe ọdún, a month ní oṣù, lóṣooṣù. Nígbà tó ọmọ yẹn tó sọ mi pé oye báyìí ni owó tí mo ní bó lẹ ṣe mo wá wo iṣẹ́ tí ìyá yẹn ń ṣe àtọmọ tó wà ní mo ní bó lẹ ṣe fẹ́ ṣe. Ó ní I don't know. Ó ní but ọlọ́run ọ̀gá àgbà ṣàràn yín lọ́wọ́ lórúkọ Jésù ti Násárẹ́tì. Ilé tèmi is 1,475 ni mò ń san. 1,175. ẹlòmíì mortgage ẹ̀ 3,000. ẹlòmíì mortgage ẹ̀ 2,000. ẹlòmíì month ni mò ń sọ yìí o, mi ì sọ ọdún o. So àwọn tó jẹ́ pé wọ́n rí tí wọ́n ṣe ní Nàìjíríà, tẹ́ ń jókòó, tẹ́ rí lẹ́gbẹ́, tẹ́ rí gbogbo ẹ̀ ṣe, tẹ́ ń sanwó lọ́dún, tẹ́ ń san 150,000 lọ́dún, tẹ́ ń san 200,000 naira. 200,000 naira, how much is it in America? Tẹ́ ń san ní ọdún. Ibẹ̀ ni oye tó ń san ní ọdún ní Nàìjíríà. Ó ní àwọn kò tó wo 1 bedroom l'America bí in a month. Lóṣù mi tẹ̀ tún kọjá sí Europe o, mi kọjá sí Europe o, mi kọjá sí London o, mi ti dé Canada o. Ṣé understand? So àdúrà la need. Téèyàn bá dẹ̀ sanwó lé ẹ̀ ní ìlú yìí, ó máa kó ẹrù ẹ̀ síta ni. Ó máa bá ẹrù ẹ̀ níta, òjò bá máa rọ̀, snow bá àgbọmọ kókó lọ́wọ́ kò sílẹ̀ tó kàn àwọn ọlọ́pàá yẹn. 20 ọlọ́pàá, èmi gan 30, òun náà 30 ọlọ́pàá náà máa yabo gbogbo nulẹ̀. Wọ́n á kó ẹran tútù, wọ́n á kó máa aṣọ tútù, wọ́n á kó máa aṣọ tútù, wọ́n á kó máa aṣọ gbígbẹ ni. Wọn ò kíyà pé kí gbogbo dúkìá ó bàjẹ́, gbogbo ẹ̀ náà máa kó jáde. So àwọn tó bá ń ṣẹnu wọn ṣọkọṣọkọ ní Nàìjíríà tó ń sọ pé ìkíní kan náà ṣe ọ̀nà dà tí wọ́n fi ní ṣiṣẹ́, ọ̀nà dà tí wọ́n fi ní máa dáadáa má súnlé. Ọ̀nà dà tí wọ́n fi ní dáadáa má súnlé. Nígbà tó bá fẹ́ kán kẹ́rù wọn sódò ní ọ̀nà pé kán jára mọ́ṣẹ́. Wọ́n ẹlòmíì ṣe ọ̀nà 3 ló ti ń ṣiṣẹ́. A ṣiṣẹ́ 5 hours síbẹ̀, a ṣiṣẹ́ 5 hours síbẹ̀, a ṣiṣẹ́ 5 hours síbẹ̀ níbí báyìí. Ẹlòmíì inú mọ́tò ló ti ń jẹun ìkòkò tó bá ti ń lọ bá a ti bu ọbẹ̀ dání, ọbẹ̀ ọ̀nà 3. Òun ló ti máa sáré bù sí kólókóló tá ti ṣu ẹ̀bà, tá ti kó sínú kinní, tá ti ṣe sínú sẹ́lò tó ipò àbí kí lẹ máa pè nylon báàgì, tá ti ṣe síbẹ̀, tá ti gbé lọ sílé patient, àgbé sínú freezer. Tó bá ti ń lọ bá àti wọ́ ọmọ ẹ̀, ó ti lọ jẹ́ nílé iṣẹ́ kejì, ilé tó máa jẹ níbi ilé kẹta. You know, we need prayer. A ní ìdàdúrà gan ni. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ lórúkọ Jésù. Àwọn ìjọba ni, bí ìjọba yín Nàìjíríà bó ṣe ń ní àwọn èèyàn lára, bẹ́ẹ̀ ni ìjọba Amẹ́ríkà náà ti ń níyàn lára. Àwọn hours yẹn wọ́n kọ̀ tiẹ̀ serious ni. 2 hours náà fún patient, 3 hours náà fún wọn, 4 hours náà fún wọn káwọn ẹbí wọn máa ṣe yòókù. Kẹ́bí wọn lọ máa dúró tì wọ́n, tí ò bá lẹ́bí òun ló mọ̀ kó máa lọ sí nursing home. Tó bá dẹ̀ lọ sí nursing home, wọ́n á kí wọ́n bọ́ àkáǹtì gbogbo owó tí bàbá yẹn ní láyé ẹ̀, gbogbo ẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì máa kó. Tán láwọn oye tán dẹ̀ ń san ní gọ́ọ̀mẹ̀ntì, wọn ò sanrú ẹ̀ fún nọ́ọ̀sìsì kankan. Oye tí wọ́n ń san in a day ní nursing home, owó tí wọ́n ń san in a day ní nursing home, wọn ò sanrú ẹ̀ fún nọ́ọ̀sìsì kankan. Ọ̀nà láti kówó wọn òní wọ́n ń wá kán bá ń gbà tó bá léèyàn tọ́jú wọn, ó nana pé kán tọ́jú kán rí wọn sí nursing home. Láti invade owó wọn, káwọn ọmọ tí wọ́n bá bí, káwọn ọmọ yẹn kán má rogún kankan jẹ lára ìyá wọn, lára bàbá wọn. That is the tricks of the devil. That is happening in America now. Ní America tá a wà yìí, wọn ò jú sọ̀rọ̀ anybody mọ́. Wọn ò jú àìmọye àwọn èèyàn tí ò níṣẹ́ lọ́wọ́. So mo fi yọ̀nà Ọlọ́run bẹ̀yìn. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún àwọn èèyàn wa tó wà nílùú òyìnbó ń bí. Àwa náà ta wà lọ́run yẹn náà, ẹ jẹ́ ká máa gbàdúrà. Ẹni tó bá ń fún ẹ lówó tí ò bá rí fún ẹ mọ́, kó mọ̀ pé díẹ̀ ó ti ń ṣàpẹrẹ fún nìyẹn. Ṣó yẹ ń sìn? Ẹni tó bá ti ń fún ẹ, tó ràn ẹ lọ́wọ́, tó ń fún ẹ lówó, tó ń jẹ tí ò rí kó fún ẹ mọ́, kì í ṣẹ̀bi ẹ̀. Something is wrong somewhere. Níbí báyìí, àdẹ̀lé lọ fọlọ́pàá lọ mú jọba. Àdúrà náà ni a lè gbà pé ìjọba tó máa value medical, ìjọba tó máa value hours àwọn medical, òun lọ́lọ́run máa mú jáde. Ìjọba tó máa
value iṣẹ́ àwọn lọ́ọ̀yà òun lọ́lọ́run máa mú jáde. Ìjọba tó máa value business òun lọ́lọ́run máa gbé fún wa ní orúkọ Jésù. Kì í ṣe ìjọba tó yẹ pé ó ti jàjẹwò lọ́rùn bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n jàjẹwò lọ́rùn nílùú yín lọ́rùn bẹ́ẹ̀ náà làwọn náà jàjẹwò lọ́rùn níbí. You understand? It's everywhere. Àwọn ìjọba níní lára, àwọn ìjọba afayésùn ni wá. Ọlọ́run á gbà wá lọ́wọ́ wọn ní orúkọ Jésù. Àdúrà wa gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Omi tí ẹ gbé wá Ọlọ́run yà sí mímọ́. Ìrìn àjò yín lórúkọ Jésù kò ní já sọ́yà lónìí. Ẹ lọ rí ẹ bọ̀ rí ìdàmáṣímọ́ Jésù. Gbogbo ẹ̀yin tí ọmọ yín níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ wọn ò ní dìṣẹ́ mọ́ wọn lọ́wọ́. Gbogbo ẹ̀yin àti ọkọ àti aya tẹ́ ń ṣiṣẹ́ iṣẹ́ yín ò ní dòkú. Lórúkọ Jésù gba hours tí ẹ rí ń ṣe lórúkọ Jésù wọn ní bá yín kọ̀ tiẹ̀. Patient yín ò ní kú lórúkọ Jésù ti Násárẹ́tì. Patient yín ò ní ṣubú lórúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Ibi tẹ́ ti ń ṣiṣẹ́ nílé ìwé ẹ ní rí bí ẹ ní gbabi iṣẹ́ lọ sọ́gbà ẹ̀wọ̀n ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ẹ ní kọlùyàn lórúkọ Jésù. Ibi tẹ́ ti ń láti go from one job to the other lórúkọ Jésù. Ẹ ní lásídẹ́ǹtì wọn ò ní kọlù yín ẹ ní kọlù yín ẹ ní pààyàn ní orúkọ Jésù ti Násárẹ́tì. Màmá kan báyìí ó wà lẹ́wọ̀n sí àdéjọ́ mi mọ̀ bóyá 60 àbí mi tẹ̀múyẹ tán ní woman yẹn jẹ́ I don't know. Ó kọlùyàn ní bóyá abiṣẹ́ ló ń lọ bóyá abiṣẹ́ kan ló ti ń bọ̀ torí wọ́n ló máa ń ṣiṣẹ́ gan bóyá abiṣẹ́ kan ló ti ń bọ̀ bóyá ó ń sùn ní o bóyá kò kíyèsí bóyá ó ti fẹ́ léètì tó ti ń sáré ní Ọlọ́run ló mọ̀ nǹkan tó dé lórúkọ Jésù gbogbo yín ẹ ní kọlùyàn ayé yín ò ní dàrú ẹ ní fẹ̀wọ̀n ṣẹlẹ̀ ẹ ní parí ayé yín sọ́gbà ẹ̀wọ̀n bí tẹ́ ti ń wá jíjẹ mímu. Ọlọ́run yóò bá mi di iṣẹ́ yín mú iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ iṣẹ́ àlùbáríkà Ọlọ́run yóò bá mi ṣe fún yín ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Omi tẹ́ gbé wá Ọlọ́run yà sí mímọ́. Business yín yóò gbèrú ní orúkọ Jésù ti Násárẹ́tì. Gbogbo àwọn tó bá yín jẹ owó pátápátá Ọlọ́run yóò kó sí wọn nínú láti sanwó yín fún yín gbogbo ẹ̀ tẹ́ ń ṣe business ní orúkọ Jésù Kristi. Ó ti rí bẹ́ẹ̀ kò yí padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ hallelujah mẹ́ta tó sanra o. Hallelujah 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 hallelujah. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Thank you so much and God bless you all. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí face me and face you. I love you with the love of Christ. Thank you for coming. Please share the video. We are going to be here from now on. A máa ma wà ní a máa ma wà lórí Hill of Mercy, but you can share immediately. You can share it with your people that is under your page, with your followers, and immediately want to catch up with it. So Adafin, thank you for responding very well this morning. I'm proud of you. Thank you so much, and God bless you. I love you with the love of Christ. Soon later, a little bit more, I will come back for the English section so that I can share with other people that don't speak Yoruba. God bless you. Love you all with the love of Christ. Ẹ ṣé mo dúpẹ́. Iṣẹ́ yín ò ní dòkú lórúkọ Jésù.